This is CrossblogxTV. Don't forget to subscribe, like and share. Lórí ọ̀rọ̀ Pastor Olu Alo tó ń lọ lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú Rotimi Daniel àti Maureen Badejo. Ọ̀rọ̀ tó wá ti bẹ́yìn yọ báyìí o lórí awuyewuye tó ń lọ. Àwọn ìbéèrè kan máa wà lẹ́yìn àwọn fídíò sí. Mo kàn fẹ́ kẹ́ wo fídíò yìí bí tí Pastor Taiwo Ojo náà ti fi àwọn ohun tó lágbára kan ránṣẹ́ sí Prophet Adebayo. Bẹ́ẹ̀ náà ni Olu Alo náà sẹ́ndì àwọn ohun tó lágbára kan sí Prophet Adebayo. Èmi ò wá mọ̀ bóyá a lè béèrè àwọn ìbéèrè yìí bóyá nísìnyí ni àbí lẹ́yìn àwọn clip tá a máa wò yìí. Ẹ kọ́kọ́ wo clip tí bàbá Adebayo ti fi ohun ránṣẹ́ sí Olu Alo pé ìyàwó ẹ̀ tó sọnù yìí o, wọ́n ní àṣírí máa tú o, wọ́n ní Olu Alo lo ìyàwó ẹ̀ ni o. Èmi ò wá mọ̀ lílò tán lò bóyá oògùn òkìkí àbí oògùn anything ni, but àwọn àlàyé yẹn ń lọ pẹ̀lú Maureen Badejo. Mo fẹ́ kọ́kọ́ gbọ́ ti first part yìí. Lẹ́yìn eléyìí Olu Alo fúnra rẹ̀ gangan wá fi èsì padà kí bàbá Taiwo Ojo kó tó wá sẹ́ndì àwọn àrá yẹn láti inú live service. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ nǹkan tí ó dá awuyewuye yẹn lẹ̀ látọ̀dọ̀ bàbá Adebayo. Ó sọ fún ìránṣẹ́ Ọlọ́run kan. I was telling the man of God Oníwòlíì kan tán ló lo ìyàwó ẹ̀, ó lò ní o. that one prophet, that people were after him, that he used his wife, that he actually used his wife. Mo ní ṣèbó lórí burúkú ní gbogbo yín nígbà tẹ́ fi ẹ̀mí Ọlọ́run sílẹ̀. Báwo lẹ ṣe fẹ́ rí ìmọ́lẹ̀? I say you are all unfortunate people. When you've left the Spirit of God, how are you going to see the light? Mo ní wó kọ́lẹ̀. I say, write it down. Kó o lè mọ̀ pé Ọlọ́run rán mi. For you to know that God sent me, Ibi ìyàwó ẹ̀ farapamọ́ sí. where the wife is being Tó fi kept, jẹ̀rora tó ń kú lọ, àṣírí ibẹ̀ máa tú. where the wife is kept, or where the wife is and she's in pain, she's dying, the secret will be exposed. Sọ fún pásọ̀ yẹn last month. I told our pastor last month. Nígbà tá a máa wò this month. That time we're going to check it this month. Maureen ló tú àṣírí. It was Maureen Badejo that exposed, that traveled all the way to where the wife is and God her. Bó sì sọ fún Maureen jẹta pé Maureen pẹ̀lẹ́ o. I told Maureen 3 days ago Torí ohun tó sọ yẹn òótọ́ ni o. that what you said, that it is true, he used his wife. Kán wá gbé mi. Let them come and arrest me, pick me up. Ìwà burúkú tí a ní. Our bad Yàyé wa attitude, kò jọmọ́ ti Ọlọ́run. A lè máa ṣe bí ènìyàn Ọlọ́run. our life. From Christ Apostolic Church, I will be the first to reject all these. Àwọn wòlíì máa ríran rere sí orílẹ̀-èdè. Will make you see good visions to nature. Tí àwọn ọmọ kékeré bá ti ń bọ̀, àwọn bàbá ń gidi, inú wọn máa ń dùn sí wọn ní. Ṣùgbọ́n àwọn When yìí, are growing, the fathers will mi have ìrí àwọn irú àwọn ìlú ìrí wọn rí kán gbàdúrà fẹ́nìkan ní pé ẹni yìí o ẹjẹ́ àfàdúrà I've lọ́wọ́. never seen all these fathers, they pray Ṣé for you like ṣé kìrìsìtẹ́nì nìyẹn? Is that Christian? Ẹ dáhùn, ṣé kí ayé kìrìsìtẹ́nì nìyẹn? That way of the life of Christian. Síbẹ̀ ni ká ẹ máa gbàdúrà fún àrùn. Bible says pray for each other. Ó lẹ́ máa gbani níyànjú. It says exhort each other Ó lẹ́ máa ṣe ìtọ́ni. and also to Ṣé ìtọ́ni náà ṣe yẹn? Are they direct? Ṣé yẹn gan lè mú kẹ́lẹ́ṣẹ̀ yí padà? Ẹ̀yin tèmi, ẹ jẹ́ ká kọ́kọ́ wọlé níbí báyìí. Wọ́n ní ṣé ìtọ́ni ni wọ́n ń ṣe àbí kẹ́lẹ́ṣẹ̀ yí padà. But àwọn awuyewuye yìí ti ń lọ láti jọjọ́ yìí. Wọ́n ti pè yín ní tùbínú bí wọ́n ti pè yín in different form. Wọ́n ní kẹ́ jáde. Kẹ́ ṣe àlàyé bó ni ìyàwó yín wà. Kí ni situation tó wà láàrin ẹ̀yin àti ìyàwó yín, because you are a public figure. If you are a private person, kò sẹ́ni tó ní right nínú life yín. But tó bá ti jẹ́ pé you are a public figure, àwọn public náà wọ́n ń demand answer. Tẹ́ bá wá dákẹ́, bàbá Nasri Israel jáde lórí àwọn ìtọ́ni àti ìkọ́ni yìí. Woman kan náà CAC náà jáde ó ní bàbá Olu Alo ẹ ṣàlàyé fáwọn èèyàn. Ṣé ó máa dérú lẹ́ǹtì tẹ́yìn bá ti dáhùn àwọn ìbéèrè tó yẹ kẹ́ dáhùn? Ẹja tún máa gbọ́ lọ. That make a sinner repent. Ẹ dáhùn. Answer me. Ṣé ó lè mú kẹ́lẹ́ṣẹ̀ change? Can that Ṣé ó lè mú change? kẹ́lẹ́ṣẹ̀ ronúpìwàdà? Can that make a sinner repent to accept Christ? Ṣé ìran èṣù wọn tán rí ẹ? Ṣé wọ́n fi ń pe àwọn èèyàn sọ́dọ̀ Ọlọ́run ni àbọ̀ fi ń lé àwọn èèyàn kúrò lọ́dọ̀ The Ọlọ́run? devilish vision they see, is it to bring people to Christ or to Bíbélì chase dẹ̀ people ìpè away? Ìránṣẹ́ Ọlọ́run bínú sí ìránṣẹ́ Ọlọ́run. Ìránṣẹ́ Ọlọ́run retí ẹ̀sìn ìránṣẹ́ Ọlọ́run. Ọ̀gá ó bá jábọ̀
jábọ́ ò lè gbapò rẹ̀. If he falls, you cannot take Ó his bá ìwọ position. lè jábọ́ toró ṣe bàjẹ́ rẹ̀, ìwọ náà ò lè dìde láyé. Because you defend him, he cannot be lifted on earth. Torí ara rẹ̀ lolúwo ti padà máa dé ìjákulẹ̀ wò. God will Toró have omúkẹ́ni kan bá jákulẹ̀ pàdé. Kí ló fẹ́ gẹ́ẹ̀nì nínú ìkórìíra àti ìlara àti ìjà àti ọ̀tẹ̀ àti òdì àti àrùn kan? Kò sí ìfẹ́ mọ́. There is no love. Ìfẹ́ ti di tútù. Love is cold. Ọkàn àwọn ènìyàn ń pòǹgbẹ. Lots of people are testing, Ṣùgbọ́n wọn ò rí ìfẹ́. but they have no love. Ó mà ṣe o. It's a pity. Máa ṣàkápàlì màrúwà. Kò sí ìfẹ́ mọ́. There is no love. Abájọ. No wonder. Mátíù orí kejì ẹsẹ̀ kọkànlélógún. Kì í ṣe gbogbo ẹni tí ń pè mí ní olúwa olúwa. Is that one that's calling me Lord? Ní òjògùn ìjọba Ọlọ́run. Now we enter the kingdom of God. Kọ́sì àwọn tó ń pè mí lólúwa. Yóò wọ ìjọba ọ̀run. Yóò wọ ìjọba ọ̀run. Kò sẹ́ni tí ń ṣe ìfẹ́ bàbá mi. Àwọn tó bá ṣe ìfẹ́ bàbá mi. tí ń bẹ ní ọ̀run. Those who are doing the will of God. Àwọn tó bá ṣe ìfẹ́ Ọlọ́run là ń ṣe báyìí. Are we doing the will of God? Àbí now? ìfẹ́ inú ara wa. Ọlọ́run là ń ṣe báyìí. Are we doing the will of God? Àbí now? ìfẹ́ inú ara wa. Or our personal will? Ṣé Olúwa ti ní a máa ṣe là ṣe? Ẹ̀yin tèmi, ọ̀rọ̀ yìí wá ti gbẹnu tán báyìí o. Ẹ ṣáà ti gbọ́ bí Prophet Taiwo Ojo náà ṣe fi ohùn ránṣẹ́ padà pé ìránṣẹ́ Ọlọ́run tó fẹ́ járẹ̀ṣẹ́ Ọlọ́run bọ́ ṣé o lè gba ipò ẹ̀ ni? Ẹ̀yin èèyàn, ṣé ọ̀rọ̀ yìí bóyá jẹ́ kó rírè ni? Ṣé àwọn àgbààgbà wòlíì gan ṣé wọn mọ̀ pé àwọn ti fẹ́ máa bẹ̀rẹ̀ sí ń fira wọn ṣẹ̀sín? Because tí wòlíì kan bá ṣe nǹkan tí ò dá tẹ́ ẹ̀ bá lè bá wí, kí la fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀? Ìyá ìyàwó Olu Alo wọn ló ń wá, bí ó dẹ̀ wá bọ́nà ti ríra wọn, wọ́n ní kí ló ń lọ láàrin wọn kán sẹ́tùlẹ̀, because kíní ìgbà kéèyàn béèrè àwọn questions oríṣiríṣi tí bàbá Taiwo Ojo náà ti fi àwọn ọ̀rọ̀ tó lágbára ránṣẹ́ gẹ́gẹ́ bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yìí bó ṣe ń lọ bí ọjọ́ mélòó kan pẹ̀lú Rotimi àti Maureen Badejo. Ṣé kò sí àwọn àgbààgbà CAC kan tó lè bá Olu Alo sọ̀rọ̀ nígbà tí ó jẹ́ pé màmá ìyàwó gan ó ti tún sunkún síta lórí ayélujára pé kíní yìí tó ń lọ yìí ó máa kó stain bá CAC gangan fúnra wọn, because nǹkan tó bá ti bá ojú ó bá imú. Alàgbà CAC tí gbogbo èèyàn respect ni à ń sọ̀rọ̀ nípa ẹ̀, which is Olu Alo àti àwọn àgbààgbà tó kù. But nígbà tí ọ̀rọ̀ yìí bá ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ bá lè ráyè settle, so ṣé táwọn èèyàn bá nírú marital problem yìí ní church yìí tó máa bá àwọn dáàdì pé dáàdì o báyìí ń lọ o, ṣé kò sí bẹ́yìn náà ṣe lè bá wọn settle ni? Because eléyìí èmi ò tiẹ̀ mọ ibi tó kọjú sí báyìí. Presenting your wife to the public should not be an issue so far you're a public figure, but ohun tó pamọ́ ojú Ọlọ́run ló tó. Please don't forget to subscribe, like and share. Ẹ̀yin náà drop opinion yín, drop comment yín, because yánpọnyánrin tó ń lọ náà àwọn àgbààgbà yìí is a disgraceful thing. Thanks for watching. Bye.